Hello guys, welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. Senators from the southern part of Nigeria have vowed to uphold the unity of the country amid calls for secession from some Yoruba and Igbo groups. The Deputy President of the Senate, Oduduwa, who spoke on behalf of the Southern Senators Forum, stated that the caucus believes in Nigeria's unity. Speaking after the forum elected Senator Opeyemi Bamidele Ekiti Central as its chairman on Wednesday, Oduduwa said the senators have resolved to support a united Nigeria. He said, "We have the Northern Senators Forum, which was inaugurated some time ago. By June 11, we will be in Senate for 2 years, and we felt we needed to inaugurate the leadership for Southern Senators Forum. Let me make it very clear that we are united, both the Northern and Southern Senators. We are united behind the leadership of the 9th Senate. We have resolved that notwithstanding the challenges facing the country, we will support a united Nigeria." Corroborating Oduduwa, the newly elected chairman of the Southern Senators Forum, Senator Opeyemi Bamidele, said the senators will use the platform to strengthen the unity of Nigeria. "Our position is that we have to manage our unity in diversity. We further look forward to strengthening the leadership of the Senate. We will provide a good voice for our people who we came here to represent. We will use the platform to strengthen the unity of Nigeria, which we have all promised to uphold," Bamidele said. Orúkọ mi ni Ọláyọmí Kóìkì tí gbogbo yín mọ̀ sí Kóìkì Media. Lóòrèkóòrè ni máa ń sọ fún yín pé Nàìjíríà yìí yín tó ti bàjẹ́ kò ń ṣe kékeré rárá. Púpọ̀ nínú yín àlàyé yẹn ó náà pé kò yé yín. Ẹ̀yin wo background ibi tí mo wà. Ṣé ọjà ibi báyìí ṣé ó jọ ọjà tí ó jẹ́ ti Peckham àbí Dustin àbẹ́yìn tẹ wà ní America àbí Germany? The life of the Yoruba people is already been messed up. And one thing we need to tell a lot of people that are still thinking that Nigeria is going to work. Nigeria can never work. It is never going to work. Sherry flag in Nigeria. I will flag Ebo Sheri. It's a messed up country. I will flag. Sherry flag Ebo Sheri. So the only option now is let us embark and work very hard towards the actualization of a new nation. A lot of our people are working very hard. But the question is, kò sí faith, there is no good road. Right? Look at the road. Right? There's no education. There's no good welfare. There's no hospital. There's no security. Ibi táwa yìí ló ń pè ní Ìlaro ọjà Ọ̀dàn. It is Koiki Media. Àwa máa fi gbogbo ẹ̀wọ̀n yìí fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣì ń sọ pé Nigeria is going to work. How do you expect a country to work when the lives of our people is already inside tomato? What is lock àwọn èèyàn wa in? Right? People are working very hard. But the question is, there's no transportation system. So everybody is just struggling, waking up every day and praying to Almighty God to hope that one day something will happen and their lives will be much better. And we need to be factual. We need to say it as it is. So when we get very upset and we're doing our program, it is because of all this. Look at it. It's a messed up country and we're not going to give up. It's a Yoruba nation. There will not be an election in 2023 and we're going to fight it all the way through. My name is Olayomi Koiki, also known as Koiki Media. Gẹ́gẹ́ bí ìpàdé yìí ṣe lọ, a gbọ́ pé ìpàdé yìí ó dúró lórí pé ká lè mú kí àwọn ọmọ Yorùbá gbogbo ẹgbẹ́ Yorùbá kí wọ́n lè jẹ́ ẹyọkan kí wọ́n dúró lápapọ̀. Bàbá kí lẹ rí sọ sí. Bẹ́ẹ̀ni ṣe rí gbogbo èèyàn tí ń bẹ Nàìjíríà Yorùbá àwa la gbọ́n jù
tá a mọ̀ Ọlọ́run sì kẹ́ wa. tá a bá wá rí pé nǹkan ń ṣẹlẹ̀ sí wa tá a bá mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ sí wa báyìí á jẹ́ pé nǹkan ń ṣe wa ni. báwa sì fẹ́ kí nǹkan ń ṣe wa alágbègbè gbèsè ìgbésẹ̀ wa ni wípé àtẹ̀mí àtẹ̀yìn gbogbo ẹni tó bá ń pè lọ́mọ Yorùbá lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Oòduà aláti wá papọ̀ báyìí ká gbà pé a fẹ́ ṣera wa lọ́kan ká lè jẹ àjàgbára ká lè nílẹ̀ lè rí n tá à ń fẹ́ tá a fẹ́ jẹ́ kó lè tẹ̀ wá lọ́wọ́ ẹ má yà tanra wa kò sí ẹni náà gbogbo Nàìjíríà tó lè fọwọ́ ra owó lọ́wọ́ sẹ́yìn ẹ mọ́ gbàgbé Yorùbá ni tó bá pé ń bẹ láyé lónìí ọ̀rọ̀ ní rí báyìí ṣùgbọ́n wọ́n wọ́n pa ògo wọn ṣùgbọ́n ògo wọn ò tí ì kú torí pé àìmọye èèyàn ló wà nílẹ̀ Yorùbá tó tó Awólọ́wọ̀ tó ju Awólọ́wọ̀ lọ tí wọ́n sì ṣe pé Awólọ́wọ̀ yóò mọ dunnú nínú sàárè rẹ̀ padà bá délẹ̀ lérí yóò sì ṣe é ṣe. gbogbo àwọn tó jẹ́ oríṣiríṣi ẹgbẹ́ tó papọ̀ lónìí yìí a dúpẹ́ lọ́wọ́ Oòduà àtẹ̀wọ̀n nítorí wípé ṣe jẹ́ tiẹ̀ kí n ṣe tèmi a lè rí nǹkan kan gbámú ṣùgbọ́n Ọlọ́run wa mọ̀ wá ṣe lónìí ó wá bá gbogbo wọn sọ̀rọ̀ lónìí yìí ẹgbẹ́ tó papọ̀ ń bí lónìí wọ́n lé ní 23 tó jẹ́ wípé oníkálukú ló ti ń gbìyànjú tẹ́lẹ̀ ṣùgbọ́n Oòduà Redemption Alliance ORA lábẹ́ Comrade Victor Olútaiwo òun ló wá dìde wípé gbogbo wa pátá ẹ̀jẹ̀ àṣetàn lónìí Ọlọ́run wá fi gbogbo àwọn àgbààgbà tí ń bẹ ń jókòó ń bẹ wọn Ọlọ́run fi wọ́n jíǹkì wa wọ́n sọ̀rọ̀ wọ́n pè wọ́n àparapọ̀ a sì wá ṣọ̀kan lónìí yóò sì rí bẹ́ẹ̀. ẹ ṣeun bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀ ń bá wa sọ ǹjẹ́ àwọn ọba tí wọ́n fọwọ́sowọ́pọ̀ tàbí kí n béèrè báyìí wípé ṣé gbogbo ọba ilẹ̀ Yorùbá ló tiẹ̀ fọwọ́sowọ́pọ̀ pé ká lọ ni. ìrètí wa ni pé gbogbo wọn ni yóò fọwọ́sowọ́pọ̀. bàbá wa rí ọba kan lẹ̀ Yorùbá tó gbà yìí pé òun fẹ́ kẹ́yìn sí gbogbo ìgbésẹ̀ tí ọmọ Yorùbá bá fẹ́ gbé kálí délẹ̀ lérí tiwa ó wá kó okùn Oòduà àtẹ̀wọ̀n. ok bàbá wa kó tó di pé mo yọ̀ǹda yín láti lọ ní oṣù mẹ́ta sígbà tá a wà yìí kí lẹ rò kó lè jẹ́ ìrètí gbogbo ọmọ ilẹ̀ Oòduà. ní agbára Ọlọ́run àdúrà wa mi báyìí lónìí ti gbà oṣù mẹ́ta sígbà tá a wà yìí a ní kí àwọn tí wọ́n bá jẹ́ ọmọ Yorùbá ní gbogbo ilé ìgbìmọ̀ asòfin kankan ní gbogbo orígunrígun gbogbo tí bá jẹ́lẹ̀ Yorùbá àti ohun tó bá jẹ́ àwọn aṣojú wa ní ilé ìgbìmọ̀ aṣojú House of Representatives àti ilé ìgbìmọ̀ àpapọ̀ ìyẹn ní Senate kí wọ́n dìde kí wọ́n sọ̀rọ̀ sókè kí wọ́n sọ wípé ní tiwa o ilẹ̀ Yorùbá ń ta tó wù wá rè ń ta fẹ́ ṣe rè á kọ́ ìpààyàn á kọ́ ìfipábánilòpọ̀ á kọ́ jàǹdùkú á kọ́ gbogbo tí wọ́n ṣe ń lẹ̀ Yorùbá ó tẹ́ wa lọ́rùn because that is the theme of today's meeting. Yes, so gbogbo ohun tí wọ́n ń ṣe fún alẹ́ Yorùbá kò tẹ́ wa lọ́rùn akọ a sọ fún wọn pé gbogbo ẹnikẹ́ni tó bá wà ní House of Assembly, House of Rep and Senate kí wọ́n sọ̀rọ̀ sókè ńbẹ̀ kí wọ́n rí dájú wípé lórúkọ gbogbo ọmọ Yorùbá wọ́n sọ wípé kíní yìí kọ́ kò tẹ́ wa lọ́rùn láti fún wọn ní oṣù mẹ́ta tẹ̀ wí o gbogbo ẹnikẹ́ni tó bá sì bá gbà pé òun ká ìṣe wa ó kò wù. ọ̀dà ẹ bá mi sọ orúkọ yín fún gbogbo àgbáńlá ayé tí wọ́n ń wò wá. ẹ ṣé gan orúkọ mi ni Báṣọ̀run Adédòkun Olúfẹ́mi Dúrójayé láti ní ẹgbẹ́ ORA èmi sì ní national coordinator ORA. ẹ ṣé bàbá tó bá tún kóńkóń wa á tún máa kàn sí ẹ ṣé sà.